Africa Content TV. Are you happy to be here? Just wave your hands to bless the name of the Lord. He's the King of Kings and the Lord of Lords. I am that I am, beginning and the end, also and finish of our faith. El Shaddai, Jehovah Jireh, Jehovah Nation, Lily of Valley, Lion of Judah. Oni alágbádá iná, aláwọ̀ tẹ́lẹ̀ òrùn, gbègbè nìkan aláàfin òde ọ̀run, aránibániṣẹ́ ọba tí bániṣẹ́ tí kìí pa lẹ́yìn ẹni òyìn bìrì kọjọ́ ikúdà. Gbègbè lè kú aláàfin òde ọ̀run, aṣòro kọlù bí ògiri níkẹ́, ọ̀kan lánàá, ọ̀kan lónìí, ọ̀kan títí ayé ànípẹ̀kun, ọba tó ní kí ìmọ́lẹ̀ wà, tí ìmọ́lẹ̀ sì wà. Ẹ jẹ́ kí gbogbo ènìyàn sọ pé kábíyèsí rẹ Olódùmarè. Bẹ́ẹ̀ ṣe ń ṣe kábíyèsí yẹn bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ọ̀tá yá tẹríba níwájú yín. Ṣe kábíyèsí rẹ Olódùmarè. Glory be to God Almighty. Mo bá ọmọ mi yọ̀. Evangelist Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ OJA. Everybody say ọjà. Àwọn bàbá wa ti súre fún yín. Gbólóhùn ẹyọ kan tí màá sọ náà ni pé bàbá tó dá ọ̀run òun ayé àti ọmọ rẹ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ gbogbo ère tí wọ́n sú láti ọkàn funfun àti àyà funfun ó máa di testimony. You have just started. Heaven is sky is not your limit. Heaven is your limit, and you will be there. You will go from glory to glory, from power to power, from favor to favor, from breakthrough to ultimate breakthrough. At the end of this world, yourself, your wife, and the children, and all these people, we shall make heaven together. Put your hands together to bless the name of God. Okay, bàbá mi, ara àkókò mi náà ni mo ń lò. Tó bá jẹ́ pé ìṣẹ́jú kékeré la fi kọrin, mi gbọ́dọ̀ má kí bàbá mi. Evangelist, Doctor, let me say Professor Ebenezer Obe Ọlásùpọ̀ Àrẹ̀mú ọmọ Fábíyì ẹ pàtẹ ọmọ Jésù Olùgbàlà. Bí ọmọ mi Ayéfẹ́lẹ́ ó ní ìrẹ̀lẹ̀ lọ́pọ̀lọpọ̀, ìrẹ̀lẹ̀ yẹn ló dẹ̀ jẹ́ kémi náà gbá tiẹ̀. A ní my mentor, báwo la tún ṣe máa ń wí, my benefactor. Èmi náà wá sọ pé bàbá Òbé my mentor, my benefactor. Ẹ ó pẹ́ fún mi o. Ẹ jẹ́ ká kọ́ lọ torí mo rí àwọn àgbà. Mama Wakala, God bless you. All the ministers of God, ladies evangelists, yóò dára fún gbogbo wa. Amen. Ẹ jẹ́ ká fún àwọn àgbà náà ní gbólóhùn àgbà ká tó bọ́ sí ti ọ̀dọ́. Àwa YouTube kéékèèké báyìí a lè fi wé àwọn tó ti dàgbà. Àbí? Okay, let's go because of time.
gẹ́lẹ́ a ó jọ déjọba Ọlọ́run ẹ pàtẹ́wọ́ fún Jésù olùgbàlà. God bless you.